obìnrin tó rí kó kọkọ rẹ̀ sílẹ̀ ẹ̀mí rẹ̀ sì wà lọ́dọ̀ ọkọ rẹ̀. ẹ̀yin ọkùnrin ẹ lọ. A very quick one. Ohun tó ṣẹlẹ̀ níbi ayẹyẹ ètò ìsìnkú Bùnmi Akínàánú Adéoyè tí gbogbo èèyàn mọ̀ sí Omijé Ojú Mi ó gba àròjinlẹ̀, ó gba àwọn nǹkan kan tíyàn gbọ́dọ̀ rí dìmú gẹ́gẹ́ bí ẹ̀kọ́. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ibi ọ̀dọ̀ àwọn colleagues ẹ̀ tí ọ̀kan lára àwọn family member ẹ̀ sọ wípé ọ̀kan lára àwọn colleague ẹ̀ gẹ́gẹ́ bí alleged wípé Aláyọ̀ melody singer sọ fún àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jẹ́ olórin wípé kí wọ́n má dá sí ọ̀rọ̀ ètò ìsìnkú Bùnmi Omijé Ojú Mi mọ́ nítorí ọwọ́ kan tí àwọn mọ̀lẹ́bí yẹn ń gbé. Àwọn mọ̀lẹ́bí náà dẹ̀ sọ dímọ̀ pé kò rí bẹ́ẹ̀, wípé àwọn fi yé wọn wípé kó má rò pé àwọn ò lè dá ṣe láìsí wọn níbẹ̀. That aside, nǹkan tó wá ṣẹlẹ̀ níbi tí wọ́n ti fẹ́ gbé wọ káyẹ̀lẹ̀ sùn, níbi tí ọmọ ọkùnrin Bùnmi Omijé Ojú Mi ti fárígá bínú. Bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ gẹ́lẹ́ gan rèé, wọ́n ní bàbá tí ń ṣe ọkọ Omijé Ojú Mi, bàbá àwọn ọmọ yìí, pé ọ̀kan lára àwọn family members ẹ̀ wà níbẹ̀, so wọ́n fẹ́ jẹ́ kí wọ́n sọ̀rọ̀, kí wọ́n bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀. In the process, ẹ mọ̀ wípé ó lè má bá àwọn èèyàn kan lọ, ó dẹ̀ lè bá àwọn èèyàn kan lára mu. Ọmọ yẹn wọ́n gbé fún ọmọ yẹn kàn wò, obìnrin kò sọ anything, pé àjọ mi lójú àbí kí ni wọ́n pè, kò sọ anything, but in annoyance, ẹ mọ̀ pọ́kùnrin lọ́mọ yẹn, ọmọ ọkùnrin sí ọmọ obìnrin, the girl was calming herself not to talk, just to listen to what tí bàbá yẹn fẹ́ sọ. And the father was explaining on phone when one of Bùnmi Omijé Ojú Mi family member snatched the phone. Tó fi di wípé ọ̀rọ̀ àárín yẹn ẹni tó jẹ́ representative bàbá sọ ọ̀rọ̀ kan tó jẹ́ kí ọmọ náà fi ọ̀. Now, this is a big lesson. Parenting, so many things attached to it. Growing up, life of single mother, life of celebrity. So many things that I can figure out from what really happened at that point. And I know that deeply there's a lot that is happening on the ground that ó ṣe ṣe kí wọ́n decide láti máa sọ fún àwọn èèyàn. But for people tí wọ́n ní àròjinlẹ̀ dáadáa, we understand that situation that wípé kì í ṣe ní kíní yẹn ti bẹ̀rẹ̀. Her daughter, the deceased daughter, said something níbi tí wọ́n ti ń ṣe service wípé their mother promised them everything. She planned her future. Every day she'll call me. Jamiloju, promise me. You will make me proud. You will make me proud. Promise me. Mommy, I promise. Calm down. I will make you proud. I did not expect any of these things to happen, although she was saying it. And my mother, anytime she says something, it will surely come to pass. It will always come to pass. But I took it as something little. When she was, limping on the leg, Mommy, this is not normal. This is not normal. She'll be like, don't worry, I'll be fine. She had already planned everything down. She always told me, always make plans for tomorrow, because tomorrow is when you benefit. Things that you do today will picture tomorrow. My mother always had respect for people. She does not beg for money. You can never see her beg for money. She always work for her things. She will surely work for her things to make sure that she gives her children the best. She always said this, I live for my kids. She really lived for her kids. She basically lived for her kids. She said her mother has planned everything down. She planned ahead
That alone should ignite your spirit of planning ahead. That you do your best for your children. Look at what happened to Omiji Ojumi. Look at how everything, so many things that we did not know. We did not know. But see what is happening right now. This is a big lesson that we need to talk about, regardless of what is happening in their family. This has shown that something is wrong somewhere in that family before the passing away of the deceased. And I want to urge the family to please do the needful, not just for today, but for tomorrow, for the future of these young ones. I don't know, but what happened yesterday? What happened at the burial place? What happened? Oh, like, I don't know how to express myself. That family. And to all our colleagues that have stretched out helping hand, thank you. On behalf of the family, they really appreciate. I can see it. I can remind me, just forgive and forget. Let it go, for the sake of the disease of the late singer. So, fún gbogbo ẹ̀yin òbí, bàbá, ẹ̀yin ọmọ, ohun tó ṣẹlẹ̀ níbi ètò ìsìnkú Omiji Ojumi kì í ṣe ohun lásán tíyàn kò lè fi ojú gbé kúrò. A lot of things attached to it. Tó bá fẹ́ dàbí everybody, ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Àwọn ọkùnrin ni mo wá lórílẹ̀-èdè mi lórí ìròyìn Omiji Ojumi. Ẹ rí pé tó jọ́ méjì, ara mi rọ̀. Ayérayé o, bó la ṣe fẹ́ dá sí. Ẹ̀yin ọkùnrin ẹ sáré gbọ́. Ní ọ̀rẹ́ bí yín. Torí àwọn bàbá kan, àwọn ni wọ́n gbà yín. Àwọn màmá kan ni wọ́n gbà yín. Kí ló dé tán fi gbà yín? Àwọn màmá yìí ò mọ̀ pé báyé ṣe ń yí, a gbọ́dọ̀ mọ̀ báyé yí. Ayé yí àwọn màmá yìí ò yí, wọn wá jẹ́ kẹ́yìn náà yí. Láyé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ṣe dúró sójú kan náà. Ọkùnrin tírú Omiji Ojumi ṣẹlẹ̀ sí, ó pọ̀ jàmbúrẹ́tẹ́ lórílẹ̀-èdè mi. Ẹ̀yin ọkùnrin o, ẹ̀yin lolórí, ẹ̀yin ládarí. Àwọn obìnrin máa ní lọ́wọ́ ńgbà mí o. Ṣùgbọ́n ẹ̀yin la fún agbára láti darí wa. Ọkùnrin tí ò bá ní ọgbọ́n láti darí obìnrin, ọjọ́ alẹ́ rẹ̀ ò lè sún. Ọjọ́ alẹ́ rẹ̀ ó mẹ́hẹ̀. Ẹ gbọ́ mi sà. Àwọn obìnrin máa ń bínú o sáwọn olólùfẹ́ wa. Ìbínú àwọn obìnrin, ìbínú wùtùwùtù ni. Ẹ fi mí lẹ̀, mi ò ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀ mọ́. Kì í dénú wa. Yéè. Obìnrin tó rí pó kọkọ rẹ̀ sílẹ̀, ẹ̀mí rẹ̀ sì wà lọ́dọ̀ ọkọ yẹn. Ẹ̀yin ọkùnrin, ẹ lọ fi ìgbéraga sílẹ̀. Ẹ lọ mọ̀ bá a ṣe ń tu obìnrin. Ẹ gbọ́ mi sà. Tẹ́ ẹ bá rí àwọn kan tán gbà yín nínú ayé, tán sọ pé ẹ má tù wọ́n, ẹ má jẹ́ káwọn obìnrin yẹn sọ́ra wọn di bàbàrà. Ọjọ́ alẹ́ yín lẹ fi ń ṣeré sà. Àwọn tán kánsẹ́lì yín pé kẹ́ ẹ má tu ìyàwó yín. Àwọn tí wọ́n ti wà traumatized. Àwọn ẹlòmíì childhood trauma ni wọ́n fi ń cancel, kì í ṣe ìmísí. Yéè. Tó o bá tẹ̀lé àwọn tó jẹ́ pé wọ́n ti ní trauma láti kékeré, tó tẹ̀lé àwọn kánsẹ́lì tó ní ìmísí, tó ní ìtọ́ni látòkè, ọjọ́ alẹ́ rẹ̀, ó mọ̀ pé tó bá dọjọ́ alẹ́, èèyàn nìkan ni máa ń kú. Ó gbọ́ mi? Nígbà tí egun rẹ̀ tó bá ti kákò, tí wọ́n nìkan ti wà nínú ilé, iṣẹ́ ọwọ́ rẹ̀ tó ṣe lónìí yóò wá máa ṣiṣẹ́ fún lọ́jọ́ alẹ́. Yé, gbogbo ń tá a bá ṣe inú ayé láti jẹ́, tó bá ṣe dáadáa lónìí, ìgbà náà ló mọ̀ rí pé èyí ò mọ̀ kẹ́ ọ lọ́jọ́ alẹ́. Ìwọ gan àti sùn rẹ̀ ó sùn rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ti sùn, wọ́n sùn rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ bàbá ti kú, wọ́n kú rẹ̀. Kí wọ́n lè bá kú rẹ̀ mo ṣe wá. Ẹ̀yin ọkùnrin o, ẹ lọ máa ṣe dáadáa. Ṣé rí pé ọkọ Omiji Ojumi ń tó ṣe lọ́jọ́ bẹ́rì àyẹn, ó ti fi yé wa pé kò wà responsible. Ẹ wá gbọ́ mi dáadáa. Ẹ wo ń tó fi sí ọpọlọ àwọn ọmọ yẹn. Tó bá rí àwọn ẹ̀gbọ́n kan tí ń tàn ọ́ pé ẹ fi wọ́n lẹ̀, mọ́ jẹ́ kó sọ́ra wọn di bàbàrà. Nígbà tó bá débì kan, ó rí pé kálukú ó mọ̀ mú tiẹ̀.
àwọn ọmọ ẹ̀gbọ́n rẹ ò ní wá tọ́jú rẹ lọ́jọ́ alẹ́ dádì gbọ́ mi ọmọ àbúrò rẹ kò ní rí ti ẹrù lọ́jọ́ alẹ́ rẹ wọ́n mọ̀ gbájúmọ́ tiwọn náà àbúrò rẹ tó jẹ́ ìyá wọn ẹ̀gbọ́n rẹ tó jẹ́ bàbá wọn làwọn ọmọ yìí ó kọjú mọ́ wọn ní rìnà rí tiẹ̀ n tó bá wọ yàrá kálukú ní òtọ́jú kálukú èèyàn ọkùnrin ẹ lọ máa ṣe jẹ́jẹ́ mo mọ̀ páwọn obìnrin ní lọ́wọ́ ṣùgbọ́n ẹ lọ wá ọgbọ́n tẹ́ fi darí wa tẹ́ ẹ bá ní ọgbọ́n láti fi darí ìyàwó ẹ ní ọgbọ́n láti fi darí ọmọ tẹ́ ẹ bá ní ọgbọ́n láti fi darí ọmọ dádì gbogbo bíkíbi tẹ́ ẹ bá ti bára yín ẹ ní agbára ìdarí ọkùnrin tí ò bá ní agbára ìdarí ọjọ́ alẹ́ rẹ̀ ó mẹ́hẹ̀ ọjọ́ alẹ́ rẹ̀ ò ní nítumọ̀ ọjọ́ alẹ́ yín lè bá nítumọ̀ ló gbé mi ìràwọ̀ méjìlá jáde ó dá mi lójú àtẹ̀mí àtiwọ́ ọjọ́ alẹ́ wọ́n ní ìtumọ̀ á ṣe rere nínú ayé lẹ́ẹ̀kan sí ìràwọ̀ méjìlá lórúkọ. tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody èmi sọ tèmi mo tún dákẹ́ bí o ọgbọ̀nràn kágbọ̀ afẹ́fẹ́ ní gbé lọ. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.